gbogbo àwọn tí ò tí ì gbà tó Odùduwà ẹ má wọrí wọ́n ń bọ̀ wá gbà á. Ẹ ṣé, God bless you. Àdúrà wa gbà. Ohun tá à ń lépa ẹ̀yìn abọ́ sí fún mi. Ọmọ àlè ló máa ní òun fẹ́ lọ sílé bàbá o. Àwa òde ń ṣọmọ àlè. Ilẹ̀ Yorùbá nílẹ̀ bàbá wa. Ilẹ̀ Oòduà nílẹ̀ bàbá wa. A gbẹ́dọ̀ lọ síbẹ̀. Bó ṣe ń kórí. So inú mi dùn láti rí yín wípé obìnrin bí ọkùnrin ni yín wípé ẹ̀yin kankan lẹ fẹ́ gba Odùduwà fún àwa ọkùnrin. Ẹ fúnra yín látẹ̀wọ́, ẹ fúnra yín látẹ̀wọ́. Nítorí ẹ bẹ̀rù láti sọ̀rọ̀, ẹ bẹ̀rù láti lọ sílé ọba, ẹ bẹ̀rù láti lọ sílé òjòyè. Èyí táwọn ọkùnrin ti bẹ̀rù ẹ̀yin ò bẹ̀rù. Mo rí àwòrán yìí kan, fọ́tò yìí kan tí ẹ wọ aṣọ ìdájì lọ́ba Ọọ̀ni. Òun láti fún yín lọ́ba Ọọ̀ni dálẹ̀ lè bá. Gbogbo gómìnà ayé everybody abẹ́ Ọọ̀ni ló wà. Ọdún mélòó ni gómìnà máa lọ? Ọdún mẹ́jọ. Ọọ̀ni wà ń bẹ̀ fún láì fún yín. Mo kí ipò ẹ̀kú iṣẹ́. Àwọn ọmọ yín tẹ́ fi sílẹ̀ tẹ́ ṣiṣẹ́ yìí, wọn ò ní kú mọ́ yín lójú. Àwọn ọkọ yín tẹ́ fi sílẹ̀ tẹ́ ṣiṣẹ́ yìí, wọn ò ní kú mọ́ yín lójú. Ẹ ní sọnù. Nígbà tí Odùduwà bá dìde tó bá jókòó tán, àwọn ọmọ yín tó pé wàhálà tẹ́ ti ṣe àtàràgùn yín, àwọn ọmọ yín máa di gómìnà. Wọ́n máa di pírẹ́sìdẹ̀ntì. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Mo tẹ́ ẹ ṣe sí tẹ́ ẹ ṣe lẹ̀yẹ́ tó bá fi inú tínú kan ṣe láàrin yìí. A lè jọ pọ̀ tó báyìí kí àkekèé wà láàrin wa. Ṣùgbọ́n tó bá pẹ́ lóòótọ́ la fi inú kan ṣe ẹ tó bá fi inú kan ṣe tó ń náwó tó ń nára tó ń ṣe gbogbo ẹ̀ tó ẹ máa rí pé bó ṣe kó pẹ́ tó ọmọ ẹ̀ bọ̀ wá jèrè. Ọmọ ẹ̀ bọ̀ wá jèrè Odùduwà. Ṣùgbọ́n tó bá rẹ̀ tó ń dalẹ̀ láàrin yín tó ń dalẹ̀ Oòduà ẹgbẹ́ wa kò ní gbọ́dalẹ̀. So ó lè dára láàrùn àṣálẹ́ kan. So inú mi dùn láti rí yín. So ìmọ̀ràn mi rèé. Ẹ̀mẹ́ta ni máa sọ̀rọ̀ yẹn. Àkọ́kọ́ ó máa fi bẹ̀rẹ̀, ó máa fi parí ẹ̀ ní ìdè nígbà yẹn lápò. Àkọ́kọ́ ni pé ó di dandan Yorùbá nation ó ti ṣeé ṣe. Àṣẹ. Ní ọ̀rọ̀ àkọ́kọ́ tí máa sọ nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ fún wa, mo gba ìmọ̀ràn ní mo gbà yín níyànjú. Mo máa ń gbọ́, mo máa ń wò nínú media all those things. Ìpè táwọn èèyàn ti ṣẹ́ ó ti pọ̀ jù. Wọ́n ṣe ń ṣépè fọba, wọ́n ṣépè fún aláṣẹ, wọ́n ṣépè fún gómìnà. Nígbà tí ọba ilẹ̀ Yorùbá bá kú tán, tí àwọn gómìnà kú tán, tí àwọn èèyàn ńlá bá kú tán, àwọn owó ló fẹ́ gbé ìjọba tó bá dọjọ́ ìṣòro. Mo ti rọ́ba tí wọ́n ń ṣépè fún, tí mo lè pè é, tó kó ojú mi ló ṣe jọba, mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Kí ló dé tó fi tako Odùduwà? Ó ní tó bá tako, ó ní wọ́n máa yọ olóyè bíi jìgá ni. Ó ní ṣùgbọ́n wọ́n tẹ̀ ṣépè fún Odùduwà, mọ̀ wípé Odùduwà ló ń ṣe. Gbẹ̀yìn bọ́ọ̀lù ẹ̀mí ti bàbí. So ẹ jẹ́ arọra ṣépè fún àwọn ọba tó kọ́ àwọn ọmọ wa bọ̀ wá jọba. Kì í ṣe ọba aládé nìkan là ń jẹ. À ń jẹ ọba owó, Dangote jọba, Tádé ló jọba, gbogbo àwọn èèyàn jọba.
sọ bàbá wa Akíntóyè ní ààyè tiẹ̀ ọba ní o obìnrin tó jókòó yìí láyè tiẹ̀ ọba ní o fún gbogbo obìnrin Odùduwà so ọba oníkálukú ọba ni wá tá a bá lè fẹ́ káwọn ọmọ wa jọba ẹjẹ́ adé èpè wa kùn ohun tó ń jẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ òun ní èpè a lè sọ pé èpè la máa fi wẹ èpè àdúrà la fi ń lé èpè ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín láti sin lọ ẹ yí ohun yín padà sí àdúrà gbogbo àwọn tí ò tí ì gbà tó Odùduwà ẹ má wọrí wọn ń bọ̀ wá gbà á ẹ má fàdúrà ràn wọ́n lọ́wọ́ kó bá lè mọ èyí tó tọ́ èyí tó yẹ a tún máa ń ṣépè fún àwọn pásítọ̀ wọn fẹ́ kẹ́ sinmi lórí ẹ̀ Bíbélì sọ pé kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹni tó sọ̀rọ̀ òdì sí àmì lórí Ọlọ́run kì í ṣe pásítọ̀ nìkan o àwọn àfáà àwọn oníṣègùn tó lágbára tó ṣòtítọ́ gbogbo wọn ni òjíṣẹ́ Ọlọ́run tá a bá ń ṣe èpè fún wọn ní gbogbo ìgbà ó dà pé à ń sọ fún kó tọ́lọ́run ṣe kò dáa nìyẹn ẹ jẹ́ àwọn obìnrin dáadáa tí ó yà kí mo fẹ́ mọ láyà mo fẹ́ràn Odùduwà ni mo fi ń sọ̀rọ̀ Odùduwà lórí mídíà tí gbogbo yín fi ń gbọ́ tí mo fi ń sọ̀rọ̀ Buhari síta wọ́n ti wá bá mi láti Haúsá pé kí n stop gbogbo wọn tí mo ń sọ yẹn pé mo sọ pé Buhari sọ́ọ̀lù ni mo gbé sínú pépà mo ṣe everything mo ní sọ́ọ̀lù ni kò sí tí mi ò sọ ọ́ bẹ́ẹ̀ ní pépà gbogbo ẹ̀ ni mo rò pé ọmọ agbé mi wọ́n lè wá wọ̀n ní mo ní ohun tí ìran Ọlọ́run fi hàn mí ni mo sọ Olúwa sọ pé sọ́ọ̀lù yẹn tó fi hàn mí nìyẹn so káyọ̀dé lọ kí n má sọ mọ́ kí n pohùn má gbogbo lẹ́nu so ṣùgbọ́n ohun tá fi hàn mí ni mo sọ ó máa wọlé o ayé máa dìbò fún o ṣùgbọ́n máa fojú wa rí èèmọ̀ sọ mo sọ àbí mo kúrò ìyá lọ́jà so àwọn pásítọ̀ yẹn nínú chọ́ọ̀chì mi mo ní chọ́ọ̀chì lamẹ́ríkà ní Alabama mo ní Ghana ní Accra mo ní káàkiri Ìgbò wà ní chọ́ọ̀chì mi Haúsá wà ní chọ́ọ̀chì mi Fúlàní gan wà ní chọ́ọ̀chì mi tí bá sọ pé mi ò ṣe Odùduwà mọ́ kí ni Fúlàní tó wà ń fẹ́ sọ nígbà tó fẹ́ sọ so nígbà táwọn mi ò bá gbóhùn sókè ẹ má bá wọn jà ẹ lọ máa bá wọn lábẹ́lẹ̀ wọ́n gbà tìyín kò sí ọmọ Odùduwà Yorùbá kan tó bá sọ pé òun ò gbà tí Odùduwà òun ò gbà tí Yorùbá nation ọmọ àlè ni so kò sí ṣùgbọ́n wọn ò lè jáde wọn ò lè láyà bẹ́ẹ̀ ṣe láyà ìyẹn dúró bẹ́ẹ̀ ohun tó sọ àwọn pásítọ̀ àti àwọn àlùfáà tí wọ́n gbóhùn sókè tó sọ wọ́n nìyẹn o ẹ gbóhùn sókè ẹ̀yin àwọn míì ẹ̀yin tẹ́ gbóhùn sókè yẹn ẹ ti mọ ohun tó ti wà ńlẹ̀ fún yín ṣùgbọ́n àwọn tó gbóhùn sókè yẹn wọ́n ti mọ̀ kọ́ tó bá gbóhùn sókè nǹkan á dàrú nǹkan á bàjẹ́ tí wọ́n á máa fọgbọ́n ṣe. ẹ má fi pè ràn wọ́n lọ́wọ́ mọ́ àdúrà ẹlẹ́kẹta àwọn gómìnà ẹ jẹ́ sọ fún yín lónìí àwọn adájọ́ ògbólógbò àwọn adájọ́ àgbà tí mo mọ̀ tó fẹ́ kí Odùduwà kó ṣẹlẹ̀ náà wọ́n tó méjì ṣùgbọ́n wọn lè sọ síta wọ́n á yọ wọn bí jìgá ni bẹ́ẹ̀ náà làwọn gómìnà ẹni kí Mákindé máa gbóhùn sókè ẹni kí Sanwó-Olú máa gbóhùn sókè ẹni kí wọ́n máa gbóhùn sókè ọjọ́ tó bá gbóhùn sókè pé Odùduwà lòun ọjọ́ ẹ̀ ló máa gba sálárì mọ́ ọjọ́ ẹ̀ ni allocation máa wọ state ẹ̀ nítorí pé kì í ṣe Nàìjíríà mọ́ ó dídí ọmọ Odùduwà so wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe so mo bẹ̀ yín ìyá wa ẹ má yàgá máa fi èpè ràn wọ́n lọ́wọ́ mọ́ àdúrà àwọn tí ò tiẹ̀ ti gbà ká máa gbàdúrà fún ọlọ́wà kó sí wọn nínú wọn gbà a sọ pé èpè ló ń ja Yorùbá ò fi ẹni wa ò fi kò a tún wá ń ṣépè fún wọn ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ parapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá
mo fẹ́ kí ẹ̀yin kẹ́gbé lọ sí wọ́ọ̀ kó jẹ́ live. Ẹ parapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa ṣe àdúrà fún àwọn Yorùbá tí wọn ò tí gbóhùn sókè wọ́n ń bọ̀ wá gbóhùn sókè. Ẹ máa lọ bá wọn bẹ ṣe ń bá wọn yìí. Ẹ ṣe wá bá mi yìí inú mi dùn. Mo lè gbà yín tọwọ́ tẹsẹ̀ nítorí pé mi ṣe ọmọ alẹ̀ Yorùbá. Kò dẹ̀ síbi tí mi ti lè sọ̀rọ̀ Yorùbá. Wọ́n lè máa pa àwọn èèyàn ní kínú mi dùn. Nígbà pé mo wà nílé mò ń jẹun mò ń lè má tìyàwó àtọmọ àwọn èèyàn mi wọ́n ń sun wọ́n gé aláboyún wọ́n la inú ẹ̀. So mo kí ẹ kú iṣẹ́. Ibi tá à ń lọ ilẹ̀ Odùduwà yìí ní orúkọ Ọlọ́run alààyè àmàdébẹ̀. So ọ̀rọ̀ mi nìyẹn. Láàárín wa gbogbo àwọn tó bá ń jìjà òmìnira fún Odùduwà ẹ má jẹ́ kíjà wà láàárín wọn. Gbogbo àwọn alágbára wọ̀nyẹn Sunday Igboho Gani Adams anybody pàápàá ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa chairperson gbogbo Odùduwà káàkiri àgbáyé wọ́n máa rí ní o wọ́n máa mọ́ yín lójú o wọ́n máa sọ̀rọ̀ sí yín o ẹ má wo bẹ̀ àgbà tí ò bínú ọmọ ẹ̀ ń bọ̀ so ẹ fà wọ́n mọ́ra ni torí pé Jésù lẹ́gbẹ́ bá fẹ́ ṣe aṣíwájú wọ́n ló láti sọmọ èèyàn so ẹ̀yin ló máa rán níṣẹ́ so a máa rẹ́ni tó mí ìtọ́jú pé ọlọ́mọ ayọ̀ kìsà sí mú wa ẹ gbọ́dọ̀ ní sùúrù àti ọgbọ́n àti ìmọ̀ ẹ gbọ́dọ̀ bára yín jà ẹ bá ti jà á bí wa láti bára wa jà a lè tún dá wa láti parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so Ọlọ́run wà pẹ̀lú yín nípa ìparí ọ̀rọ̀ mi tó lè máa lọ èmi àti ìyàwó mi ẹ wá bá lónìí a dúpẹ́ lọ́wọ́ yín inú yín á dùn gbogbo bí state ẹ ti wá ẹ máa padà síbẹ̀ láàtàlà nǹkan kan ò ní ṣe yín ìwé tẹ fún mi láti jẹ́ pétrọ̀ yín godfather yín nítorí mi lè reject ìyá mi ni ìyá mi mi lè reject ìyá mi ẹ̀yin tẹ̀lé wá bí yìí sí ìyá mi lè jẹ́. Lẹ́ẹ̀kan sí mo fi parí ọ̀rọ̀ mi wọ́n lẹ́ẹ̀mẹ́ta ni máa sọ ẹlẹ́ẹ̀kẹta ni pé ilẹ̀ Odùduwà yìí ní orúkọ Jésù a máa gbà á. Thank you.